gbogbo ẹ̀yin fans King Dr. Saheed Òṣùpá ẹ dákẹ́ foríjì mi, ẹ dákẹ́ ṣàánú mi, ẹ dákẹ́ bá mi bẹ̀ King Dr. Saheed Òṣùpá kó má bínú, ẹ bá mi bẹ̀ Al-Fulani kó foríjì mi o, kó má bínú, ẹ dákun irú rẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ ọmọdé mẹ́kọ̀ jẹ́ kó mọ́ra lọ́wọ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ ń bínú sí mi pátápátá ẹ dákẹ́ yọ́nú sí mi, ẹ foríjì mi o. Gbogbo ẹ̀yin tẹ́ ń bínú sí mi pátápátá ẹ dákẹ́ yọ́nú sí mi, ẹ yọ́nú sí mi Al-Fulani Olopameta o. Ẹ foríjì mi, ẹ dákẹ́ ṣàánú mi, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi o, ẹ ṣàánú Olopameta, ẹ ṣàánú Al-Fulani Olopameta o. Mo ti dọmọ inú ọ̀gẹ̀dẹ̀, mo ti dọmọ inú igbó, inú ọ̀rá ni mo ń sùn, ẹ dákẹ́. Ní day 11 on the 11th January 2026 ọjọ́ kọkànlá akọ́dúpẹ́ fọlọ́run ọba náà adúpẹ́ fọlọ́run adúpẹ́ fọlọ́run wípé ìrìnà burúkú ṣẹ lórí ọmọ ìyá wa Alhaji Dr. King Saheed Òṣùpá ìrìnà burúkú ṣẹ lé lórí adúpẹ́ fọlọ́run ọba lórí yẹn ìyẹn jẹ́ ọpẹ́ àkọ́kọ́ tá a kọ́ dá fọlọ́run tó bá já sí pé ìrìnà burúkú bá ṣẹlẹ̀ lórí ni n tà ń sọ yìí kọ́ láàmú sọ ọpẹ́ yẹn pọ̀ fún wa lọ́dọ̀ Ọlọ́run wípé ìran burúkú ò ṣẹlẹ̀ lórí kò ṣẹlẹ̀ àwa náà lórí kò ṣẹlẹ̀ nìkọ̀ọ̀kan wa lórí ẹ̀mí wa rí ojú wa rí níjọ́ tí Olopameta sọ wípé on the 10 lọ́tà rẹ̀ ó kú tó bá jásí pé wá di on the 10 tó jọjọ́ àná kí nǹkan burúkú wá ṣẹlẹ̀ nǹkan méjìlá yóò máa sọ nínú kan mọ̀ ní Olopameta ti di wòlíì Ọlọ́run o ẹni rẹ ni o ẹyin yẹn tètè máa lọ sọ́dọ̀ rẹ̀ o gírígírí ṣùgbọ́n fábóyítà lẹ̀rí kàfàrà Ọlọ́run dojú ti ìran burúkú tó lóun rí Ọlọ́run ò jẹ́ kí ìran burúkú yẹn ṣẹlẹ̀ ìyẹn jẹ́ ọpẹ́ wàláhì ọpẹ́ ni torí pé ọmọ ènìyàn ó lé àwọn èèyàn lé ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tẹ́rí tó ń bú Olopameta yẹn pé irú ọmọ burúkú ni ẹ irú gbá ẹnu táyé fi padé gún náà ni mo fi sọ padé ògún mọ́ o tó bá jásí pé nǹkan burúkú yẹn bá lọ ṣẹlẹ̀ lánàá ni àwọn tí wọ́n kọ́mẹ̀ntì burúkú nípa Olopameta àwọn náà ní ó tún wá kọ́mẹ̀ntì eré yìí wàláhì báyìí ṣe rí nìyẹn sórí wọn náà má jẹ́ kí wọ́n tiẹ̀ pa àwọn èèyàn máa ń tìyàn ni àwọn èèyàn wọ́n ya wèrè débi pé wọ́n á máa tì ẹ́ báyìí ni ìwọ́n tó bá wá apply wisdom sínú ìgbésí ayé ara ẹ̀ wọ́n á kàn tiẹ̀ pa ni ṣe rọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bú Olopameta yẹn tí wọ́n ń kọ́mẹ̀ntì burúkú nípa ẹ̀ ọmọ òṣì lọ́tà ọmọ òṣì ni o olórí burúkú ọmọ ni o ọmọ òfò ni o ọmọ àgbà ni o ọmọ àwo ni o tó bá jásí pé lánàá on the 10 yẹn nǹkan burúkú bá ṣẹlẹ̀ sí Saheed Òṣùpá àwọn tí wọ́n kọ́mẹ̀ntì burúkú lórí Olopameta yẹn ìsìn náà máa rìfáàsì padà ní wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́mẹ̀ntì dáadáa nípa ẹ̀ kódà wọ́n lè gbé fọ́tò ẹ̀ kán ní wòlíì of our time prophet of our time ìsinú wọn máa sọ lórúkọ awíbẹ́ asọ̀rọ̀ bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ oríṣiríṣi làwọn èèyàn máa sọ nípa ẹ̀ oúnjẹ ti dé fún nìyẹn ó ríran pé yẹn ó kú ẹnìyẹn wá kú oúnjẹ dé nìyẹn ọjà rẹ̀ ta nìyẹn aláì báyìí yẹn ṣe rí nìyẹn òun náà wá jókòó ìrọ̀lẹ́ tó ń jókòó sábẹ́ ọ̀gẹ̀dẹ̀ yẹn kò ní jókòó sínú kò ní jẹ ọ̀gẹ̀dẹ̀ pẹ̀lú àwọn ọ̀bọ mọ́ nínú igbó àgbẹ̀dẹ ní Kòròdú àárín àwọn èèyàn náà ti máa jọ ọ̀gẹ̀dẹ̀ náà ti máa jẹ yóò máa fẹ́ láni ìjọ rẹ̀ wá pọ̀ á wá dájọ́ lẹ́ẹ̀kan ìjọ yẹn á wá pọ̀ àwọn èèyàn máa rọ́ọ̀ṣì gìrìgìrì lọ sọ́dọ̀ rẹ̀ ni ẹ mọ̀ pé àwọn èèyàn ní pírọ́blẹ̀mù gan lóyìí táwọn èèyàn dẹ̀ fẹ́ ní láàrin tó fẹ́ lówó táwọn arẹ́ nìkan tó ríran pẹ́ nìkan kú tó wá dádé tiẹ̀ tíṣẹ̀lẹ̀ yẹn wá ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àṣàlá àdúgbò tó bá dé àdúgbò tó bá kalẹ̀ sí bóun fẹ́ máa lo ìjọba ọ̀pọ̀lọpọ̀ àṣàlá tó bá wà ń bẹ̀ ló máa tú ọ̀pọ̀lọpọ̀ ìjọ tó bá wà ń bẹ̀ ló máa tú gbogbo wọn máa da gìrìgìrì lọ́sọ́dọ̀ rẹ̀ ni tó bá tẹ̀ wájá sí pé ó rí bẹ̀ lánàá yẹn tó ṣe dédé kádàrá ntọ́lọ́n lóhun ó ṣe tó ṣe dédé kádàrá ntọ́lọ́n lóhun fẹ́ ṣe lórí Saheed Òṣùpá pé ọjọ́ àná yẹn gangan on the 10 yẹn òun lọ́jọ́ kú Saheed Òṣùpá wá pé tóun wá sọ ọ́bà yẹn ayé wa sọ pé no Olopameta ni bọ̀tọ́ lọ́wọ́ ọba àrà lọ́lọ́run ọlọ́run tí ò ṣe bá du steering ọlọ́run tí ò ní sọ fẹ́ nìkan pé ibà yìí lòun lọ ọba tí ò ní kọ́sọ́mà ọba tí ò ṣe ká mọ́bì kan ọba tí ò ṣe bínú sí
ọba tí ò ṣe kọ́ lẹ́pẹ́ mi ò ṣe tiẹ̀ mọ́. But alhamdulillah akadúpẹ́ fọlọ́run wípé nǹkan burúkú ṣẹlẹ̀ lórí Saheed Òṣùpá tó adúpẹ́ fọlọ́run ọba. Ẹ wá wo àkọlé tí mo kọ lálẹ́ yìí, mo kọ yìí pé Olopameta apology. Àwọn èèyàn sẹ́ndì fídíò kan sí mi gbà tí mo ti wà ní program làwọn èèyàn ti ń sẹ́ndì ẹ̀ sí mi but mi ò ráyè wò. Ìgbà tí mo wá délé tá ń bọ̀ lọ́nà, excuse me, mo wá wo fídíò yẹn, àwọn kan ti táàgì fọ́tò mi pẹ̀lú ẹ̀, gbogbo yín náà lẹ́ẹ̀tì rí fídíò yẹn. Nítorí wá fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ gangan nìyẹn, gbogbo yín lẹ́ẹ̀tì rí fídíò yẹn, fídíò náà rè. Gbogbo ẹ̀yin fáǹsì King Dr. Saheed Òṣùpá, ẹ dákẹ́ foríjì mi, ẹ dákẹ́ ṣàánú mi, ẹ dákẹ́ bá mi bẹ̀ King Dr. Saheed Òṣùpá kó má bínú, ẹ bá mi bẹ̀ Al-Fulani kó foríjì mi kó má bínú, ẹ dákun irú rẹ̀ ní ṣẹlẹ̀ mọ́ ọmọdé mẹ́kọ̀ọ́ jẹ́ kó mọ́ra lọ́wọ́ o. Gbogbo ẹ̀yin tá ń bínú sí mi pápátá ẹ dákẹ́ yọ́nú sí mi, ẹ foríjì mi o. Gbogbo ẹ̀yin tá ń bínú sí mi pápátá ẹ dákẹ́ yọ́nú sí mi, ẹ yọ́nú sí mi Al-Fulani Olopameta o. Ẹ foríjì mi, ẹ dákẹ́ ṣàánú mi, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi o. Ẹ ṣàánú Olopameta, ẹ ṣàánú Al-Fulani Olopameta o. Mo ti dọ́mọ náà gẹ̀dẹ̀, mo ti dọ́mọ nú gbó, inú ra ni mo ń sùn, ẹ dákẹ́ ṣàánú mi o. Mi lè rìn níta mọ́ owó sí wọ́n náà àgbẹ̀dẹ, mo ń rìn kí gbogbo nú gbọ́ àgbẹ̀dẹ mo ti mọ̀ báyìí, mi àtàwọn ọbọ̀ lájọ́ ń jọ gẹ̀dẹ̀ nú gbó ti sùn mí, ẹ dákun. Ìní ṣe bẹ́ẹ̀ mọ́ rò ní wáyé mọ́ o. Àánú ni ẹ fi gbà mí o. Excuse me, ọ̀rọ̀ burúkú. ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín kábísára mídíà. ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín. ẹjọ́ ẹ̀dá kan tó bá mi tó wọlé ẹ̀ka sí. Fáǹsì King Dr. Saheed Òṣùpá, ẹ dákẹ́ foríjì mi, ẹ dákẹ́ ṣàánú mi, ẹ dákẹ́ bá mi bẹ̀ King Dr. Saheed Òṣùpá kó má bínú, ẹ bá mi bẹ̀ Al-Fulani kó foríjì mi kó má bínú, ẹ dákun irú rẹ̀ ní ṣẹlẹ̀ mọ́ ọmọdé mẹ́kọ̀ọ́ jẹ́ kó mọ́ra lọ́wọ́ o. Gbogbo ẹ̀yin tá ń bínú sí mi pápátá ẹ dákẹ́ yọ́nú sí mi, ẹ foríjì mi o. Gbogbo ẹ̀yin tá ń bínú sí mi pápátá ẹ dákẹ́ yọ́nú sí mi, ẹ yọ́nú sí mi Al-Fulani Olopameta o. Ẹ foríjì mi, ẹ dákẹ́ ṣàánú mi, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi o. Ẹ ṣàánú Olopameta, ẹ ṣàánú Al-Fulani Olopameta o. Mo ti dọ́mọ náà gẹ̀dẹ̀, mo ti dọ́mọ nú gbó, inú ra ni mo ń sùn, ẹ dákẹ́ ṣàánú mi o. Mi lè rìn níta mọ́ owó sí wọ́n náà àgbẹ̀dẹ, mo ń rìn kí gbogbo nú gbọ́ àgbẹ̀dẹ mo ti mọ̀ báyìí, mi àtàwọn ọbọ̀ lájọ́ ń jọ gẹ̀dẹ̀ nú gbó ti sùn mí, ẹ dákun. Ìní ṣe bẹ́ẹ̀ mọ́ rò ní wáyé mọ́ o. Àánú ni ẹ fi gbà mí o. Olóhùn àwọn òun àtàwọn ọ̀bọ làwọn igbákejì Ọlọ́run wa ń jọ̀gẹ̀dẹ̀ inú púpẹ̀ láwọn ọ̀bọ. Ẹni tó fẹ́ lọ kojú àwọn Boko Haram pẹ̀lú mọ̀láìka 70,000 tọ́lọ́run fún un. Gbogbo àwọn Ọlọ́run tó ń bá ṣe mítìn kọ́ wá ìtorí Ọlọ́run Olopameta. Oh my goodness. Oníkọ̀fàánú gbà wọn o. Ẹ̀fàánú ẹ̀bá mi bàbá Al-Fulani ẹ̀yẹ èèyàn tó ní ẹ̀bá oníkẹ̀bẹ̀ mí o. Olóhùn ti dọ́mọ náà gẹ̀dẹ̀. Ó ní gbogbo inú gbó àgbẹ̀dẹ Kòròdú, wàláhì àgbẹ̀dẹ ló ń gbé. Oh my God. Ó ní gbogbo inú àgbẹ̀gbẹ̀ ní kíní lòun ń gbé o. Ó ní gbogbo inú gbó àgbẹ̀dẹ lòun ti mọ̀ o. Wàláhì summa billahi. Gbogbo àgbẹ̀dẹ yẹn ó ní làwọn ọlọ́pàá dé lánàá pátápátá. Wọ́n mú bàbá ọmọ tó ń jáná sí fún. Létà lálẹ́ àná wọ́n padà lọ mú ọmọ tó máa ń jáná sí fún yẹn. Mo dẹ̀ sọ fún wọn, mo ní number 1, bàbá yìí ní problem, mi ò ní problem pẹ̀lú yín, but why tẹ aláwọ̀ ọmọ yín tó ń tẹ̀lé irú eléyìí, why tẹ aláwọ̀ ẹ̀ ọmọ kékeré tí wọ́n rọ ọ̀kan báyìí sí lágbárí. Alhamdulillah lálẹ́ àná wọ́n padà fi bàbá yẹn lẹ̀ àtọmọ ẹ̀, wọ́n fi bàbá Olopameta oníkà foríjì ẹ̀, ọba tó sì dá wa náà dẹ̀ rí ọba aláforíjì ni. Ọba tó dá wa wàláhì ọba aláforíjì ni. Àmọ́ condition kan ni o. Gbogbo ẹ̀yin èèyàn tó ní ẹ̀bẹ̀ mi. Number 1, jẹ́ kí n sọ fún ẹ o. Saheed Òṣùpá kọ́ ló ṣe o. No. Saheed Òṣùpá kọ́ ló ń bínú.
béèyàn bá ronú dáadáa wàá rí pé Saheed Òṣùpá kọ́ ló ń bínú, Ọlọ́run tó rí fín ló ń bínú. Wàláì Ọlọ́run ló ń bínú, Ọlọ́run ló ń bínú sí ẹ. Mélòó lára Saheed Òṣùpá? Mélòó lára Saheed Òṣùpá himself? Mélòó lára ẹ? Ọlọ́run ó mọ̀ pé ó tẹ Ọlọ́run lójúmọ́lẹ̀ gan Olopameta. Ìwọ àtọ́lọ́run jọ ń ṣe meeting, ìwọ ju ànábì Muhammad lọ, ojú ànábì Musa lọ, ojú ànábì Isa lọ, kò sẹ́ni tó jù lọ, kò sí wòlíì tí ó tó ẹ láyé náà àwọn tó ti lọ, kódà àwọn tó wà ń tà ń sìn ìwọ ni. Kò kàn sáà create gbogbo oríṣiríṣi, Ọlọ́run díẹ̀ ń wọ ẹran kó tó wá lọ́rọ́ lu Saheed Òṣùpá. Ọlọ́run ló ń bínú sí ẹ. Òkùnkùn ara kọ́ndíṣà yọ̀ kan ni sọ̀rọ̀ ọba tó dá wa, ọba aláforíjì lọ́lọ́run, ọba aláforíjì ni. Tọ́ra wa náà tá à ń sọ̀rọ̀ yìí, gbogbo wa yìí náà ẹlẹ́ṣẹ̀ ni wa. Kọ́ndíṣà kan ni. Ẹyẹ yàn ẹ bá mi sọ fún, ẹ bá mi táàgì ẹ tó bá lè tẹ̀lé kọ́ndíṣà yẹn. Ṣé bá foríjì ló ń wá? Inú gbọ́ ọ̀gẹ̀dẹ̀ tó wà tó ń jẹ ọ̀gẹ̀dẹ̀ pẹ̀lú àwọn ọ̀bọ tó dọmọ inú ọ̀gẹ̀dẹ̀, Balógun Dayọ̀ ó dọmọ inú ọ̀gẹ̀dẹ̀, Olopameta dọmọ inú ọ̀gẹ̀dẹ̀. Ó nínú kí ló ń sùn náà, inú àròfọ̀ kanáà bí ló sọ pé òun sùn, lóun sùn inú bo. Dr. Saheed Òṣùpá, ẹ lákẹ́ foríjì mi, ẹ lákẹ́ ṣàánú mi, ẹ lákẹ́ bá mi bẹ̀ King Dr. Saheed Òṣùpá kó má bínú, ẹ bá mi bẹ̀ Al-Fulani kó foríjì mi o, kó má bínú, ẹ dákun. Irú rẹ̀ ní ṣẹlẹ̀ mọ́ ọmọdé mẹ́kọ̀ọ́ kọ́ mọ́ra lọ́wọ́ o. Gbogbo ẹ̀yin tá ń bínú sí mi pápátá ẹ lákẹ́ yọ́nú sí mi, ẹ foríjì mi o. Gbogbo ẹ̀yin tá ń bínú sí mi pápátá ẹ lákẹ́ yọ́nú sí mi, ẹ yọ́nú sí mi àlùwáràkẹ́ Olopameta o. Ẹ foríjì mi, ẹ dákẹ́ ṣàánú mi, ṣàánú mi o. Ṣàánú Olopameta, ṣàánú àlùwáràkẹ́ Olopameta o. Mo ti dọmọ náà gẹ̀dẹ̀, mo ti dọmọ nú gbó, inú ra ni mo ń sún, ẹ lákẹ́ ṣàánú mi o. Mi lè rìn níta mọ́ owó lọ sí wọ́n náà gbẹ̀dẹ̀, mo ń rìn kí gbogbo nú gbọ́ àgbẹ̀dẹ̀ mo ti mọ̀ báyìí, mi àtàwọn ọbọ̀ lájọ́jọ́ gẹ̀dẹ̀ nú gbó ti sún mi dákun. Ìníṣẹ́ bẹ́ẹ̀ mọ́ rò níwáyé mọ́ o. Àánú ni ẹ fi gbà mí o. Sọ́ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ń gbé kọ́ọ̀lù yìí náà. Kọ́ndíṣà yọ̀ kan náà ní sẹ́rí. Mi ò lágbára lórí page oní page. Anybody tó bá comment negatively àbú comment anything bad comment, lágbára lórí page oní page láti ṣe anything. Ṣùgbọ́n lórí page wa yìí alágbára lórí ẹ̀ tó bá ti comment kan tí ò dáa, number one a máa block ẹ pátápátá ni. Orí wa wò mọ́ láyé ẹ̀ nìyẹn. Ìwọ náà ti dọmọ nú ọ̀gẹ̀dẹ̀ nìyẹn. Ìwọ náà ń gbénú ọ̀gẹ̀dẹ̀, máa gbénú ọ̀gẹ̀dẹ̀ ríran. Suleiman Òróró ó dọmọ nú ọ̀gẹ̀dẹ̀ nìyẹn, máa gbénú ọ̀gẹ̀dẹ̀ ríran. Tọ́ Olopameta àlùwáràkí. Mo ti pe nọ́mbà ẹ̀ títí lọ́sàn-án yìí, nọ́mbà ẹ̀ ò lọ. O ti tọrọ oníká foríjì yẹn. Because kò lè lò mí o, ó lè ní ẹnìkan ò kí ń gbìjà Ọlọ́run o, ẹnìkan ò kí ń gbìjà Ọlọ́run o, kéde tí yín bẹ́ẹ̀. Àwọn èèyàn sọ pé bá a ṣe ń ronú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Níjọ́ kìíní àná tó ń bú Ọlọ́run tó ń sọ because ẹni tó ń sọ yẹn ó ń bú Ọlọ́run ni. Ẹni tó ń sọ yẹn ó ń bú Ọlọ́run ni. Tẹ́yà àwọn èèyàn bá jáde ńgbà yẹn wọ́n lè irú táyé ní àwọn èèyàn máa kọ́mẹ̀ntì náà ni o. Wọ́n máa ní ẹnìkan ò kí ń gbìjà Ọlọ́run náà, ẹ̀ẹ́dẹ̀ fílẹ̀. Ẹ fílẹ̀ kó pé nítorí èèyàn lè pè rẹ̀ lórúkọ tó bá wù náà, orúkọ tó bá wù yàn lè máa jẹ́ lẹ́yìn odi, àwọn èèyàn lè sọ bẹ́ẹ̀. Àdẹ lè disturb anybody tó bá sọ bẹ́ẹ̀, bóun ṣe ronú mọ́ nìyẹn. Ó lè máa ta àwọn èèyàn lára. Ó lè máa ta àwọn èèyàn lára pé àwa ìtẹ́ni yìí ṣe báyìí, Ọlọ́run máa kò sùúrù o. Excuse me.
Ọlọ́run máa kó sùúrù o ó lè máa tàwọn èèyàn lára pé but táwọn èèyàn bá tọ́pọ̀lọpọ̀ èèyàn bá jáde ńgbà yẹn ní táwọn èèyàn sọ náà sọ yẹn bóyá fílẹ̀ jáde nǹkan sí cruise ni àmọ́ gbà tọ́lọ́run ọba àrà fẹ́ ṣiṣẹ́ ló wà lọ mú rọ́ọ̀lù ẹ̀dá tọ́lọ́run dá ẹ̀dá tọ́lọ́run dẹ̀ dádẹ̀ rèé èèyàn lágbára nǹkan mẹ́rẹ́ márùn-ún lágbùdọ̀ torí ẹ̀jà agbùdọ̀ torí nǹkan márùn-ún jà ìwọ tó ń gbọ́ mi léni tó wà lórí ibi léni tó bá ṣẹ̀ríà ní ká dáàbò bo nǹkan márùn-ún fúnra wa nǹkan márùn-ún kéèyàn dáàbò bo. Number 1, dáàbò bo dúkìá rẹ má jẹ́ káwọn èèyàn gbàǹgbàkúgbà. Ẹlẹ́ẹ̀kejì, dáàbò bo ẹ̀mí rẹ má jẹ́ kí wọ́n pa ẹ́. Ṣẹ̀ríà ní kéèyàn dáàbò bo ẹ̀mí rẹ ẹ̀mí yàn nǹkan mẹ́ta dáàbò bo ẹ̀mí rẹ má jẹ́ kán pa ẹ́. Ẹlẹ́ẹ̀kẹta, dáàbò bo ìjọmọlúàbí rẹ má jẹ́ kí wọ́n bà ọmọlúàbí rẹ jẹ́. Ẹlẹ́ẹ̀kẹrin, dáàbò bo ẹ̀sìn rẹ má jẹ́ kán bà ẹ̀sìn rẹ jẹ́. Nǹkan mẹ́rin ẹni ká dáàbò bo nìyẹn. Dáàbò bo dúkìá rẹ dáàbò bo ìdáyé bá sọ ẹ̀dá náà máa fi bú ẹ lọ́la. Dáàbò bo dúkìá ẹ dáàbò bo ẹ̀mí ẹ má jẹ́ kí wọ́n pa ẹ́ o. Dáàbò bo ẹ̀mí rẹ má jẹ́ kí wọ́n pa ẹ́ o. Dáàbò bo ìjọmọlúàbí rẹ má jẹ́ kán bà á jẹ́ o. Ìyẹn dáàbò bo orúkọ yẹn ni o. Wá dáàbò bo ẹ̀sìn rẹ má jẹ́ kán bà á jẹ́ o. Ó kí màmá wa Mr. Haruna Ṣọlá ẹ káàbọ̀ mà ìdí ẹ̀ taba ní ohun gbà tó ń sọ̀rọ̀ bóun àtọ́lọ́run jọ ń ṣe meeting òun àtànábì jọ ń ṣe gbá òun jọ ọlọ́run lòun jọ ànábì lòun ṣe gbá téèyàn bá jáde ńgbà yẹn àwọn ẹ̀yìn irú àwọn tó ń kọ́mẹ̀ntì náà ní pé ẹ fọ ọlọ́run lẹ́jàre ẹ fi ilé ẹṣẹ́ yìí ní àbúrò ọlọ́run ní àbẹ́yìn lọ́lọ́run ní unicorn kìnìkan yìí ló nítorí sọ bò tí ń gbà tọ́lọ́run ó wà ṣe é bẹ́ẹ̀ ni dáàbòbò làákàyè rẹ kò ní bàjẹ́ fún yín jàre Muyideen Abdulgani èèyàn dàgbùdọ̀ dáàbòbò làákàyè ọpọlọ yàn bí ó ṣe ní bàjẹ́ ẹ ṣe jàre ẹ ṣeun. Bọ̀síngbà tọ́lọ́run fẹ́ ṣe ló bá lọ́rọ́ lu ẹ̀dá tọ́lọ́run dá lọ́rọ́ lu Saheed Òṣùpá òun wá ń bẹ̀bẹ̀ nísìn òun wá ń gbénú ọ̀gẹ̀dẹ̀ àlèyé wá wí òun wá ń gbénú ọ̀gẹ̀dẹ̀ òun wá ń bẹ̀bẹ̀ oníkà máa bẹ Al-Fulani kọ́ máa bẹ Saheed Òṣùpá gbígbá kòkò bàbá ṣàṣùn yìí condition táwa tèmi fẹ́ gbé ẹ̀rí tó o bá dárúkọ mi ń sìn pé kọ́ bá mi bẹ̀ pé ká má bínú ní ṣe fídíò yìí. Condition náà ni pé wá sí ọ́fíìsì wa lọ́la láago 10 láàárọ̀ tó bá ti wá ọ̀rọ̀ níyanjú ẹ̀yin yẹn bá mi sọ bẹ́ẹ̀ fún mo sọ náà lánàá wá sọ́fíìsì wa lọ́la number 47 Yaya Abatan Road Ọgbà nílùú Èkó láago 10 láàárọ̀ kúrò nínú igbó ọ̀gẹ̀dẹ̀ kúrò nínú bàbá tó ṣàrẹ́sì lánàá àtọmọ ẹ̀ tó ń jáná sí fún tó bá pè wọ́n sí wádìí wọ́n ti release wọn látànà wọ́n ti release àwọn bàbá yẹn látànà ilé wọn ni wọ́n sùn lánàá bàbá àtọmọ ẹ̀ ilé wọn ni wọ́n sùn lánàá ibi tó ń gbé lágbẹ̀dẹ ilé yẹn ni bàbá yẹn sùn lánàá àtọmọ ẹ̀ wá sọ́fíìsì wa láàárọ̀ láago 10 number 47 Yaya Abatan Road Ọgbà ló bá parí. inú ọ̀gẹ̀dẹ̀ tó ń gbé yẹn ò dáa ìwà àtàwọn ọ̀bọ igbákejì ọlọ́run wá ń jọ ọ̀gẹ̀dẹ̀ pẹ̀lú àwọn ọ̀bọ ó dà nábì Sùlẹ̀mánà tí ń gbọ́ ohun tẹ́ eku ń sọ bó ṣe wà ẹ́ sì wàá ti máa gbọ́ ohun tẹ́ yẹ ń sọ wàá gbọ́ ohun tẹ́ ìjà ń sọ wàá gbọ́ ohun tọ́ yẹ ọ̀bọ ń sọ nìyẹn wọ́n bá ti lè ṣe yẹn ó wà là number 47 Yaya Abatan ẹjọ́ bá mi type address yẹn anybody number 47 Yaya Abatan Road Ọgbà àwọn èèyàn fọ́ọ̀nì pẹ̀lú kọ́mẹ̀tì ẹnìkan ní new Banana Island landlord jẹ́ kí n type address yẹn kí n address office wa nìyẹn màá type ẹ̀ máa pin ẹ̀ síbẹ̀ yẹn number 47 Yaya Abatan Road Ọgbà wà láago 10 àárọ̀ la ó ti yé ó bá ti lè wá láàárọ̀ la sorry forgiveness yẹn kékeré nìyẹn wájú Ọlọ́run number 47 Yaya Abatan Road Ọgbà Lagos office address wa nìyẹn Mr. ẹjọ́ ẹ̀yìn èèyàn ẹ bá mi kí Ibrahim Shehu tí ò ní làákàyè Ibrahim Shehu yẹjọ ẹ bá mi kí kò ní làákàyè kankan ẹ bá mi kí
àgbàlagbà dẹ ní o àgbàlagbà for that matter ẹ wo comment tí yóò dẹ Ibrahim Shehu yìí ńkọ́ ẹ yẹ yẹn ẹjọ ẹ bá mi kí ẹ bá mi Ibrahim Shehu àgbàlagbà ni ẹ bá mi kí dáadáa ẹ bá mi fún ní tó yẹ kò ní làákàyè kó tó di pa máa block yẹ ẹ kọ́ bá ń kí dáadáa ná Ibrahim Shehu mo mọ̀ pé mo jẹ́rìí ẹ̀yẹ èèyàn ẹ bá fún ní tó tọ́ sí bàbá wa lẹ́sìn lọ́yà báàsì àwọn kàdé àgbà ni kò nílà káyì ìyẹn Ibrahim Shehu yẹn ẹ bá wa kí ẹ bá wa ká tó blọọkì ẹ bá wa fún ní tó yẹ báyìí dẹ́yà máa wà tó ní nílà káyì wàá wá sórí péjì oní péjì wàá máa kọ́mẹ̀ntì tí ò dáa ẹ̀yin òṣìṣẹ́ nílà káyì báyìí wọ́n lè rí Saheed Òṣùpá nu ẹbí yẹ kó gbàdúrà kó kú òkè ọmọ yẹn dẹ̀ ti jáde oníkan foríjì òun o kan ṣe gbá ó dẹ̀ ní òkè kọ́ndíṣọ̀ tá a máa gbé ẹ rẹ ni pé wá lọ́la tó bá ti wá lọ́la láago 10 aládírẹ́sì ta táìpù yìí ọ̀rọ̀ àmọ̀ nǹkan what next to do àmọ̀ nǹkan tó kù agbádìdìrìn ẹ̀yìn wọ́n ti blọ́ọ̀kì wèrè Ibrahim Shehu yẹn láìlẹ́lá kan yẹn ẹ̀yìn ẹ bá lọ sórí péjì ẹ̀kẹ́ bá lọ kí ń bẹ̀ ìyá dìdìrín ni yá ìyẹn Olopameta ó ti ṣe fídíò àti rí fídíò yẹn o ìtọ́lọ́wọ́n dẹ̀ sọ fún wa náà ni pé béèyàn bá tọ̀ ṣẹ́ kó tọrọ àforíjì ó dẹ̀ ti bẹ́ẹ̀ fẹ́ fáǹsì gbogbo Saheed Òṣùpá wá lọ́la ni o tó o bá wá ti ráyè wá lọ́la á já sí pé ìwọ gangan fúnra rẹ ló èèyàn ṣe gbọ́ báyẹn tí o bá ti wá lọ́la òun gan fúnra rẹ ni ó kọ̀sẹ̀ o òun gangan fúnra rẹ ló kọ̀sẹ̀ o number 47 Yaya Abatan Road Ọgbà nílùú Èkó ẹ̀rù dẹ̀ lè máa bà ẹ́ máwọn èèyàn dání ẹ̀rù lè máa bà ẹ́ mú àwọn èèyàn dání sóye Olopameta wo ó ní mò ń pè yí o ó ti pa fóònù ẹ̀ nọ́mbà ẹ̀ ò lọ kó wá lọ́la tó bá ti wá lọ́la irú mo mọ̀ pé tó bá ti rí wọ́n máa sẹ́ndì fídíò yìí sí ẹ tó bá ti rí wàá mọ̀ pé a pè ẹ́ gẹ́gẹ́ bí in tó oníkàwọn èèyàn ṣe pé kí wọ́n jọ kí wọ́n foríjì ẹ́ kìnìkan wá sí number 47 Yaya Abatan Road Ọgbà ní ọ̀la tó bá ti wá lọ́la láago 10 láàárọ̀ bẹ́ẹ̀ ni jàre Rahman Mujib Ọlámilékan bẹ́ẹ̀ ni nígbà tí ó tún wá bọ̀rọ̀ jẹ́ tó tún wá ba ọ̀rọ̀ jẹ́ pátápátá ó tún wá sọ wípé kí Saheed Òṣùpá jáde o kò sọ wípé òun kọ́ lòun ráwọn nǹkan ṣe rán o ibi wọn kàn náà ń pa o bàbá wa Sheikh Abbas alẹ́sìlọ́yẹ alẹ́wàsálẹ̀ ọmọ yẹ ẹ̀kọ́ lọ ń ṣàánú yẹ pẹ̀lú ẹ̀ ni àbí ìdí tó yẹ kí n jáde ṣe fídíò yìí lálẹ́ yìí rè o fáǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ṣẹ̀ wọlé ìdí tó yẹ kí n ṣe fídíò yìí rè o. King Dr. Saheed Òṣùpá ẹ lákẹ́ foríjì mi ẹ lákẹ́ ṣàánú mi ẹ lákẹ́ bá mi bẹ̀ King Dr. Saheed Òṣùpá kó má bínú ẹ bá mi bẹ̀ Al-Fulani kó foríjì mi o kó má bínú ẹ dákun irú rẹ̀ oníṣẹ́ lẹ̀mọ́ ọmọdé mẹ́kọ̀ọ́ jẹ́ kó mọ̀ra lọ́wọ́ o gbogbo ẹ̀yin tá à ń bínú sí mi pátápátá ẹ lákẹ́ yọ́nú sí mi ẹ foríjì mi o gbogbo ẹ̀yin tá à ń bínú sí mi pátápátá ẹ lákẹ́ yọ́nú sí mi ẹ yọ́nú sí mi Al-Fulani Olopameta o ẹ foríjì mi ẹ dákẹ́ ṣàánú mi ẹ ṣàánú mi o ẹ ṣàánú Olopameta ẹ ṣàánú Al-Fulani Olopameta o ti dọ́mọ náà gẹ̀dẹ̀ mo ti dọ́mọ nù gbó inú ra ni mo ń sún ẹ lákẹ́ ṣàánú mi o mi ò lè rìn níta
oró sí oró náà àgbẹ̀dẹ mo ń rìn kí gbogbo inú gbọ́ àgbẹ̀dẹ mo ti mọ̀ báyìí mi àtàwọn ọbọ̀ lájọ́ ń jọ gẹ̀dẹ̀ nu gbó ti sún mi dákun kì í ṣe bẹ́ẹ̀ mọ́ rò níwáyé mọ́ o àánú yẹn fi gbà mí o. ìdí èyí pa mi lẹ́rìn ìbàjẹ́ ó ní gbogbo náà gbogbo àgbẹ̀dẹ ló ti mọ̀ oró sí oró lòun rìn káàkiri ó àtàwọn ọ̀bọ làwọn jọ ń jọ gẹ̀dẹ̀. Mighty channel you are welcome my brother. ó lè ṣe live lẹ́ni o ó lè ṣe live lórí TikTok lẹ́ni táwọn ẹ bá rí àwọn èèyàn tó wá join live rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní bú bẹ́ẹ̀ lóríṣiríṣi báwo lẹ̀dá ṣe máa wà kó tó tí ó máa tí wàhálà ó jókòó jẹ́jẹ́ tí yóò dẹ̀ lọ fọ ara rẹ̀ fa wàhálà fún ara rẹ̀ kò sí tó dàbí kí ẹ̀dá wà láyé. Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì sọ wípé ní mọ̀tàn àwọn ìdára méjì kan bẹ̀ ó tóbi gan o. alákọ̀ọ́kọ́ bẹ̀ àṣehàtú kéèyàn lálàáfíà wàlfàrọ́ọ̀k kéèyàn dẹ̀ ní freedom. ní mọ̀tàn ìdára ńlá méjì ni kéèyàn ní àlàáfíà kéèyàn dẹ̀ ní freedom. Wallahi ìdára ńlá méjì ni. àwọn kan ṣẹ́rí miss àwọn kan wá ń sọ kankan ẹni kí n correct ìpẹ́ nǹkan kan fáwọn èèyàn tó àwọn kan wọ́n ṣe mistake kan wọ́n ní wọ́n á lè pé mistake because èèyàn ò lè máa ṣe báyẹn kéèyàn má rò pé ṣé wọ́n tọ́ yẹn dẹ̀ gbádùn tòótọ́. àwọn kan rò wípé àbó ní brain touch àwọn kan ní àbó ní brain touch àbí kò gbádùn wàláì nǹkan kò ṣe brain ẹ̀ kankan kò sí nǹkan tó ṣe brain ẹ̀ ó pé lọ́pọlọ gan òun náà lè máa gbọ́n táwọn wíyẹ ó pé lọ́pọlọ kò sí nǹkan tó ṣe brain ẹ̀ àwọn kan níbi akágbé lọ psychiatric rárá ǹjẹ́ ó sì nǹkan tó ṣe brain ẹ̀ wèrè náà mọ mọ́tò náà kò ní dúró de mọ́tò ni ó ti make apology ẹ̀yìn ẹ̀yìn dẹ̀ àwọn kan ní bó ti make apology ẹ̀ foríjì ṣé ẹni tó ṣẹ̀ ẹni tó ń gbọ́ gbà pé òun ṣẹ̀ nìyẹn sọ̀rọ̀ ẹni tó ríran kú sí ṣé ẹ gbọ́ lẹ́nu ẹni yẹn pé dá mo ti foríjì yẹn o ṣé ẹ gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀ tàbá ni ẹja tẹ foríjì náà ṣé bó ti make apology wọn náà foríjì ẹ understand wọn ni wọn foríjì èmi ti ìgbà tó dárúkọ méjì tó ní káwọn èèyàn bẹ̀ mí sìn ìrànlọ́wọ́ tèmi fẹ́ ṣe fún nìyẹn ok wá sọ́fíìsì wa lọ́la orí afẹ́fẹ́ náà ló ti dáràn àbórí afẹ́fẹ́ kọ́ ló ti dáràn ni tó bá yẹ pé kọ̀rọ̀ ló bá ti dáràn sìn tẹ́nibọ́dì ò mọ̀ á lè gbé wá sórí afẹ́fẹ́ ẹ gbọ́ àwáṣe Abbas tó yẹ pé kọ̀rọ̀ ló ti dáràn sìn kọ̀rọ̀ yẹn náà ló ti tọrọ àforíjì tẹ́ẹ̀dá ọlọ́run ọba kankan ò ní gbọ́ tẹ́ẹ̀dá ọlọ́run ọba kankan ò ní gbọ́ but orí afẹ́fẹ́ orí gbangba ayé ló ti ṣe ń tó ṣe orí ibẹ̀ náà ló ti make apology orí ibẹ̀ náà làwọn náà ti wá ń sọ fún ẹ yìí pé wá lọ́la tí o bá fẹ́ kí wọ́n gba apology ẹ̀ wá láago 10 láàárọ̀ ọ̀la number 47 Yàyà Àbátan road Ọgbà. ó ti tọrọ àforíjì náà ó ti tọrọ àforíjì náà jẹ́ ká ó ti wà frustrated tábàdì bó ṣe ń sọ̀rọ̀ ẹ̀rí pé ó ti wà frustrated nítòótọ́ àbí Ahmed Saheed you are very correct sir ṣùgbọ́n ṣe mọ̀ yí pé n tó ṣe ń gbà yẹn tó lóhun àtọ́lọ́hun àwọn jọ ń ṣe meeting àwọn jọ ń ṣe gbá àwọn jọ ń ṣàwo àwọn ènìyàn méjì tó jáde ní táìmù yẹn àwọn èèyàn fi comment pa onítọ̀hún yẹn ni pé kí ló kan ti yín pẹ̀lú ẹ̀ èèyàn lóhun àtọ́lọ́hun jọ ń ṣe meeting ẹ̀ẹ́dẹ̀ fílẹ̀ náà òun àtọ́lọ́hun jọ ń ṣe meeting ẹ̀yin náà sọ ti yín náà igbá kòkò bàbá sásùn ṣe mọ̀ àwọn ènìyàn sá wọlé ni àwọn ènìyàn ṣe kíni àwọn ènìyàn sá wọlé ni pé kò sí station táwọn fẹ́ kọ́ lọ I understand but nígbà tó kọlu èèyàn sí defamation of character and threatening to life fún èèyàn sí Saheed Òṣùpá ládírẹ́sì ilé Saheed Òṣùpá ní phone number Saheed Òṣùpá ní ó ní face tíjọba mọ̀ ní ìmọ̀ bóyá understand ẹ má dà kíní yẹn papọ̀ mọ́ra wọn tá a bá competition lé lórí nígbà yẹn tó yẹ pé north la bá wà àwọn Haúsá lè dìde pé ó ń takò ẹ̀sìn kan ṣe tó bá wù wọ́n fún
but Southwest la wà ń bí ó ní freedom of religion, freedom of speech. Bó bá ṣe ní freedom of speech yẹn tó má lọ defame èèyàn, má lọ defame èèyàn, ó defame èèyàn ni ìmọ̀ bẹ́ẹ̀ mo ṣe lè ṣàlàyé ẹ̀ bí nǹkan ṣe ń rí lọ́dọ̀ àwọn ọlọ́pàá là sọ fún yín lọ́dọ̀ ìjọba. Ní ìmọ̀ bóyá àwọn èèyàn understand ẹ̀, èèyàn tó defame bí ẹ̀ ń pé àwọn bá defame mi sì mo lẹ́tọ̀ọ́ àti fìyà jẹ ẹni tó defame mi, ó wá kù sí mi lọ́wọ́ kí n fà á lẹ̀ fọlọ́hun, ó kù sí mi lọ́wọ́ kí ni ókè mo yọ̀ǹda rẹ mo fi ẹ́ lẹ̀ fọlọ́hun, but gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà tá a jẹ́ àbí human rights kálukú wa ó lẹ́tọ̀ọ́ àti jà lórí ẹ̀tọ́ ara rẹ fúnra ara rẹ káwọn má bà ẹ́ lórúkọ jẹ́. Mímọ̀ bóyá àwọn èèyàn understand yẹ o. Ṣe rí nìyẹn. Wọ́n á sọ pé àforíjì o. Àmọ́ kó wá lọ́la. Ìjọba gbọ́ lẹ́nu mi. Ìjọba ti gbọ́ lẹ́nu mi. Saheed Òṣùpá ló sọ. Kó wá lọ́la. Máa expect pé Saheed Òṣùpá máa jáde o. Ó máa jáde ó máa ní ìgbà kòkò bàbá Jackson. No. Yes, Nurudin Razak, thanks so much. Mamba Lukairat. Okay, yẹ káàbọ̀. Naam, aago mẹ́wàá a máa retí ẹ lọ́la. Ẹ bá mi jíṣẹ́ fún ẹ̀yin èèyàn. Tó àyè pé bóyá fóònù nọ́mbà ẹ bá lọ ni. Màá ti pè é, a ti jọ sọ. But nọ́mbà rẹ̀ ò lọ. Kó wá lọ́la láago mẹ́wàá. Sí mo wà lórí program ni o. Kó wá lọ́la láago mẹ́wàá. Number 47 Yaya Abatan Road Ọgbà a máa retí rẹ o lórí apology eléyìí tó béèrè fún, lórí apology tó béèrè fún. Àwọn tẹjọ́ ń gbélé, àwọn tí ẹjọ́ ń gbélé tó bá kí bàbá ọmọ tí ó ń bá ẹrọ wà sí wàá rí kí bàbá ọmọ yẹn àtàná ni wọ́n ti fi bàbá yẹn lẹ̀, àwọn àtọmọ ẹ̀ ilé ni wọ́n sùn. Ó ti yé ìwọ náà jáde kó nu agbó ọ̀gẹ̀dẹ̀, má jẹ ọ̀gẹ̀dẹ̀ mọ́ pẹ̀lú àwọn ọ̀bọ. Ó kọ́ ẹ ó tiẹ̀ irọ́ ló ń pa toró ti jáde toró ṣe live lọ́sàn yìí, ó ṣe live lọ́sàn yìí lórí TikTok, ó ṣe live lọ́sàn yìí lórí TikTok táwọn èèyàn ìpọ́n bẹ̀ rẹpẹtẹ táwọn wà lórí TikTok live ẹ̀ ó ti jáde kó lágbo ọ̀gẹ̀dẹ̀. bẹ́ẹ̀ ni jàre, bẹ́ẹ̀ ni you are very correct. Ahmed Saheed, wallahi you are very correct. Níjọ́ tó ń bú Ọlọ́run tó ń ṣe gbá tó ń ṣàwo fídíò yẹn ó kò go viral lọ títí àwọn kódà àwọn míì ṣẹ̀ṣẹ̀ ń rí fídíò pé ó sọ pé òun ṣe meeting pẹ̀lú Ọlọ́run ni nígbà tó bú public figure, nígbà tó ríran ikú sí public figure ǹsìn. Yes, you are very correct. Làwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ wá ń rí pé ó tún sọ báyìí, ó tún sọ báyìí, ó tún sọ báyìí. Allahu Akbar. Ìgbà tó ríran kú sí ọ̀tá Saheed Òṣùpá, ìgbà yẹn làwọn míì tó mọ̀, àwọn míì ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Alaye àwọn míì ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rárá, ẹlòmíì ò mọ̀ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bọ̀tùbà tó ríran kú sí Saheed Òṣùpá yẹn làwọn èèyàn tó wá mọ̀ pé wọ́n ní Olopameta wọ́n lòun wo prógrámù yìí. Ẹnìkan kọ sí wọn tó bá ń wo prógrámù Olopameta, I'm so happy pé òun wo prógrámù lọ́wọ́lọ́wọ́. Wá sí mo ti rí fídíò tó ṣe tó sọ wípé kó foríjì yẹn tó ní kí wọ́n bẹ̀ mí, àwọn èèyàn ti pè mí, mo ti yẹmí náà dẹ̀ ti ní fídíò yẹn wọ́n ti send ẹ̀ sí mi. Jọ wá lọ́la láago mẹ́wàá sí àdírẹ́sì yẹn number 47 Yaya Abatan Road Ọgbà. Nítorí ká gbé wá sórí afẹ́fẹ́ báyìí ni wípé orí afẹ́fẹ́ ni gbogbo ẹ̀ ti ń ṣẹlẹ̀. Àkànṣá lè wá daṣọ bò ó lábẹ́ ilé, ní tó bá jẹ́ orí afẹ́fẹ́ ẹ̀já gbé wá sórí afẹ́fẹ́, ní tó bá jẹ́ abẹ́ ilé ẹ̀já parí ẹ̀ lábẹ́ ilé. So ti yé wọ́wọ́ need láti jẹ ọ̀gẹ̀dẹ̀ pẹ̀lú àwọn ọ̀bọ mọ́, please máa jẹ ọ̀gẹ̀dẹ̀ pẹ̀lú àwọn èèyàn. A máa retí ẹ lọ́la tó yẹn tó bá fẹ́ kí apology yẹn kó ṣiṣẹ́ gẹ́gẹ́ bó ṣe sọ o, gẹ́gẹ́ bó ṣe sọ o, torí wọ́n ló sọ yìí tó bá ń wò ó já tún bẹ play ẹ̀ kó wúra ẹ̀.
ẹ dákẹ́ ṣàánú mi ẹ dákẹ́ bá mi bẹ̀ King Doctor Saheed Òṣùpá kó má bínú ẹ bá mi bẹ̀ Al-Fulani bàbá wa Al-Fulani kó foríjì mi o kó má bínú ẹ dákun irú rẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ ọmọdé mẹ́kọ̀ọ́jẹ́ kọ́ mọ́ra lọ́wọ́ gbogbo ẹ̀yin tá ń bínú sí mi pápátá ẹ dákẹ́ yọ́nú sí mi ẹ foríjì mi o gbogbo ẹ̀yin tá ń bínú sí mi pápátá ẹ dákẹ́ yọ́nú sí mi ẹ yọ́nú sí mi àlùwárà kí Olopameta o ẹ foríjì mi ẹ dákẹ́ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi o ẹ ṣàánú Olopameta ẹ ṣàánú àlùwárà kí Olopameta o ti dọ́mọ́nú gẹ̀dẹ̀ mo ti dọ́mọ́nú gbó inú ra ni mo ń sún ẹ dákẹ́ ṣàánú mi o mi lè rìn níta mọ́ woro sí woro náà gbẹ̀dẹ̀ mo ń rìn kí gbogbo nú gbọ́ àgbẹ̀dẹ̀ mo ti mọ̀ báyìí mi àtàwọn ọbọ̀ lájọ́jọ́ gẹ̀dẹ̀ nú gbó ti sún mi ẹ dákun ìníṣẹ́ bẹ́ẹ̀ mọ́ rò níwájú mọ́ o. Olopameta àgbẹ̀kẹ́ àníkan kò ṣe brain Ọlọ́run tó bá ń wò wá ń tó tọ́ bó ti sọ o àwọn èèyàn ló ń wò wá wà ń bí nǹkan kò ṣe brain Olopameta nǹkan kò ṣe kò ní mental issue kankan pé bóyá kankan dá láàmú rárá tó nǹkan mọ̀ fúnra rẹ̀ pé òun ò ní any mental díẹ̀ wá sí ọ́fíìsì wa lọ́la àmọ́ retí ẹ̀ nọ́mbà 47 Yàyà Ìbátan road Ọgbà nílùú Èkó amúnijárun ni ẹ́ oh my goodness ó ní o ti sún o ọ̀gẹ̀dẹ̀ kẹ́wàá tí a bá máa ń jẹ ọ̀gẹ̀dẹ̀ mà dá lára ọ̀gẹ̀dẹ̀ dá lára bọ̀ tíṣù tó wà pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀ ni wípé àwọn ọ̀bọ tó wá ń jẹ ọ̀gẹ̀dẹ̀ pẹ̀lú àwọn ọ̀bọ yẹn ìyẹn ni ò dáa mo wà lórí program mo ṣe program lọ́wọ́ ó kó panilẹ́rìn nígbà tó ti sóhun owó tó ti wá ń falẹ̀ ẹ̀ ló fọ́ ni ó ti wá sún mi o Ọlọ́run aṣàánú wa tó bá fẹ́ tọrọ apology ọ̀nà tó tẹ́ ẹ̀ máa ń gbà tọrọ apology kan yẹ ó fi apology ẹ̀ ó fi ṣe content ni but for argument's sake ẹ jẹ́ àgbàpọ̀ tọrọ apology tí a bá fẹ́ tọrọ apology ṣùgbọ́n after àgbà tó tọrọ apology tán ló tún lọ sórí live TikTok dàtó jọ ń káàṣì kúrò sí mbẹ tí a bá fẹ́ tọrọ apology fẹ́ni tó ṣẹ̀ tó rẹ̀ mọ̀ pé ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ nìyí ẹ̀ṣẹ̀ tó dùn ẹ́ nìyẹn ni ìyẹn sóbà pátápátá tó dájú pé táwọn èèyàn gan bá padà ń wo fídíò yẹn wọ́n ní no àjọ no ẹ foríjì ọmọdé yìí náà kílẹ̀ tó fẹ́ kó ṣe kílẹ̀ tó fẹ́ kó ṣe ẹ foríjì ó ti yé bọ̀tá àwa sọ pé àwa ti wá gba apology yẹn díẹ̀ nítorí wọ́n wá mú wa gba apology yẹn dáadáa ni pé wá sọ́fíìsì wa lọ́la ní nọ́mbà 47 Yàyà Ìbátan road Ọgbà nílùú Èkó ṣe àìsí mi lórí WhatsApp mo ti pe nọ́mbà ẹ o ti pa fóònù ẹ o tó o bá pa fóònù ẹ ni a ti jọ sọ èmi àti ẹ tó o bá tan fóònù ẹ lálẹ́ yìí so understand ṣe àìsí mi kò dẹ̀ agree pé wà wá lọ́la tó bá ti wá Ọlọ́run á ṣe kíni aṣọ wa kọ́lọ́n kó gbàdúrà wa ẹjọ́ gbogbo ẹ̀yin yan wa ojú òní tì wá lágbára Ọlọ́run jáde kó lágbó ọ̀gẹ̀dẹ̀ dákun má sùn àgbọ̀ ọ̀gẹ̀dẹ̀ lálẹ́ yìí lọ́sùnlé torí Ọlọ́run ìyàwó rẹ̀ àti ọmọ wọn bẹ lógìjó wọ́n sàrí ìyàwó ẹ̀ wọ́n rọmọ ẹ̀ lánàá ẹ̀ fi ìyàwó àtọmọ ẹ̀ lẹ́jọ́ ẹ̀ fi Jim West Aremu Ọlọ́run á fún Jim West Aremu lálàáfíà o ẹ̀yin èèyàn ẹ bá mi ka kọ́mẹ́ǹtì Jim West Aremu Sodiq ó lóun sick ẹ bá mi ṣàdúrà fún kọ́lọ́n kó fún ní ẹ jẹ́ kí n pin kọ́mẹ́ǹtì ẹ bá mi ṣàdúrà fún ó ṣẹ̀ṣẹ̀ wọlé sórí ètò ní kò mọ́ tá à ń bá bọ̀ ẹ jẹ́ kí n pin kọ́mẹ́ǹtì ń dáná ẹ má jẹ́ kí kọ́mẹ́ǹtì Jim West Aremu lọ o ó dà pé ó lóun sick tí wọ́n bá dẹ̀ sick ó ní ìdí àdúrà ó dẹ̀ ti lọ ó dẹ̀ dùn mí ṣó ti lọ ni ṣé kọ́mẹ́ǹtì ẹ ti lọ ni àbó ti delete ẹ Obama delete ẹ na wọ́n l'Olopameta wọ́n ló ń wo program yìí tó ẹ pé bẹ́ẹ̀ ní tòótọ́ jọ èyí tá a sọ yẹn ni ó tẹ̀lé ó ti yé fọkàn ara ẹ balẹ̀ ó ti tọrọ ó ti make apology àmọ́ ó ní bá a ṣe ó ti delete ẹ ok Jim West Aremu ti delete ẹ ó lára àwọn ti yá ó ti delete ẹ
kí lórúkọ Olopameta tá ń sọ̀rọ̀ ẹ̀ àwọn èèyàn kọ́mẹ̀ntì ń bí wọ́n lòun wo prógráàmù wa tó ẹ pé bẹ́ẹ̀ ni wá sọ́fíìsì wa lọ́la nọ́mbà 47 wà ní sọ́jú bẹ́ẹ̀ lọ ká má pẹ́ lórí ẹ̀jù báyìí lọ Ọlọ́run á gbàdúrà gbogbo ẹni tẹ́jọ́ ìwà lálẹ́ yìí. Saheed Òṣùpá congratulations to you ikú kíkú kan kò tún ní pa wá náà o ọlá àti tóbi Ọlọ́run ọlá agbára ẹ̀ ọlá ògo ẹ̀ ọlá ìpè méjì Ọlọ́run la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Dr. Sheikh Awal Abdul Karim Ọlọ́run á gbàdúrà wa. Saheed Òṣùpá bí ayò máa kọrin lọ́wọ́ gan báyìí ni kí n wo tí ò bá máa kọrin lọ́wọ́. Alhamdulillah Ọlọ́run ó gbàdúrà wa. Á pàdé lọ́la tí Olopameta bá dọ́dọ̀ wa láàárọ̀ la gbogbo ẹ̀yin náà gbogbo ayé náà ni ó mọ̀ tó bá wà ní o ẹ má gbàgbé ẹjọ́ o kàn máa sọ wípé ẹbí ti tọrọ àforíjì náà Allah máa gba apology on one condition la pé o condition ẹ mọ̀ pé tọ́lọ̀ náà bá máa gba àforíjì ẹ̀dá condition tọ́lọ̀ máa fi ń gba àforíjì ẹ̀dá ni wípé má padà sídìí ẹ̀ṣẹ̀ yẹn mọ́. Oh my God. ṣe pé condition tọ́lọ̀ máa fi ń gba àforíjì wa náà ní tá bá ṣẹ̀ astaghfirullah alazim alladhi wa atubu ilayhi náà ni wípé Allah yahuda ila dhanbi Allah yahuda ila dhanbi ẹni tó bá ṣẹ̀ yẹn kò ní padà sí díẹ̀ ṣẹ̀ yẹn mọ́ condition tọ́lọ̀ máa ń gbé wa nìyẹn o lè ṣẹ́ lọ́hùn tán nísìn kó tọrọ àbúrò sáfìlà kó tún padà sí díẹ̀ ṣẹ̀ yẹn òun tọ́ra ẹ̀ nìyẹn kì í ṣe bọ́lọ̀ ló ń tán òun tọ́ra ẹ̀ nìyẹn kì í bọ́lọ̀ ọba ló ń tán condition táwọn náà wá fẹ́ gbé ni pé apology rẹ tó ló fẹ́ mìkì yẹn wàá wá sọ́fíìsì wa lọ́la tó bá fẹ́ róṣùpá wà róṣùpá láàárọ̀ ọ̀la wá sọ́fíìsì wa lọ́la láago 10 nọ́mbà 47 Yàyà Àbátan road Ọgbà nílùú Èkó ló bá parí ló bá tán exactly 10 a.m. ni o ṣẹ̀ṣẹ̀ pé ọjọ́ Monday Èkó kí n gbàgbà kú gbà o ṣùgbọ́n Ramadan wà lọ́wọ́ ti tèmi báyìí tèmi ń palẹ̀ mọ́ tí wọn náà dẹ̀ mọ̀ tí gbogbo ayé dẹ̀ mọ̀ ṣùgbọ́n yìí pé ìdẹ̀lẹ́fẹ̀ Ramadan tèmi ṣeré o programu wa ó pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ báyìí tí táwa ń palẹ̀ mọ́ oṣù àwẹ̀ Ramadan àdẹ̀lẹ́ tó rí tiẹ̀ káwárí tiẹ̀ títí kò má wà ìyẹn tó bá wà ní o ìyẹn tó bá wà ní o rọrẹ ndébi ń palẹ̀ mọ́ rẹ o. marhaba bika ya Ramadan asalaamualeykum wa rahmatulahi ta'ala wa barakatuh. sotori báyìí. al-Sheikh Dr. Ahmed Olawari Al-Fulani Adabi CEO Sabilu Najat Concept. akira wa kú ìpalẹ̀ mọ́ ṣàwọ̀ Ramadan ti 2026 ta wà nù ẹ̀yìn kọ́lọ̀ ní babaláyé kó babaláyé eléyìí tó máa ń wáyé lórí iléeṣẹ́ wa WAP TV tí a máa ń ṣe ní ìdí aago mẹ́ta for 3:30 a.m. to 5:30 a.m. ẹ máa wà lórí DSTV channel 262 GoTV channel 129 StarTime channel 116 Free TV channel 751 also live on Facebook Instagram TikTok and YouTube pẹ̀lú àṣẹ tọ́lọ́run àwọn ẹ̀bùn lóríṣiríṣi láàmú rí gbà ábí àsìkò ìgbòho náà tó bá fẹ́ so onígbọ̀wọ́ ètò wa àbúfẹ́ polówó iléeṣẹ́ rẹ̀ àbúfẹ́ fáwọn èèyàn lẹ́bùn pẹ̀lú àṣẹ ọlọ́run ayé wà fún ẹ ṣáà ti kàn sí wa ní iléeṣẹ́ wa àkíkẹ́ pé nọ́mbà wa 08033512189 olú iléeṣẹ́ wa ní nọ́mbà 47 Yàyà Àbátan road Ọgbà nílùú Èkó inshallah Ramadan ọtọdún yìí kò ní jẹ́ tuntun. àmì ọlọ́run o tí wọ́n lọ́jà gbọ́ olú iléeṣẹ́ wa tó bá dẹ̀ wá lọ́la kò sí nǹkan tí ó ṣe ẹ́ o ẹ má lọ máa bẹ̀rù pé àti bá wá aláì kò sí nǹkan tí ì ṣe ẹ gbọ́dọ̀ mo fi búra yẹn ìyàbí wọn wà nù ẹ wọn bá ṣe no kò ṣáà wá lọ́la láago 10 ọlọ́run ó sọ wa jọ̀la lọ ọlọ́run á gbàdúrà wa yóò yọ́nú sí wa àtẹ̀mí àti ẹ ní fọjọ́ lọ́jọ́ lọ ìdààmú wàhálà ó kéré ó tóbi kò ní ráyè wọnú ayé wa ọlá àti tóbi ọlọ́run ọlá agbára ẹ ọlá ògo ẹ àbí ọlọ́run ọba wa alágbára jùlọ májà ṣiṣẹ́ o ọlọ́mọjà ṣìjẹ́ májà ṣìmú àtijọ́ àti mú wa ọlọ́run jọ́ dákun májò nira gbogbo ẹ̀dá tó jẹ gbèsè ọlọ́run kó bá wa san gbogbo ẹni tó jẹ gbèsè ọlọ́run kó bá wa san àwa tó jẹ ní gbèsè náà ọlọ́run jẹ́ kó san fáwa náà ọlá àti tóbi ọlọ́run ọlá agbára ẹ̀ ọlá ògo ẹ̀ Rabbana taqabbal minna innaka anta samiul alim wa tub alayna ya maulana innaka anta tawwabur rahim. insha Allah á pàdé ní ọ̀la assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. gbogbo ẹ̀yin tẹ́ comment Akínọlá Moshood ẹ ló ti make video apology àti rí mo ti play ẹbí báyìí náà kẹ́ tó wọlé mo ti play ẹbí kẹ́ tó wọlé àti rí condition tá a kan sọ fún náà ni pé kó wá sí ọ́fíìsì wa lọ́la ká lè sí apology yẹn
pé kí a lè sí apology yẹn kì í ṣe pé bóyá apology tá kàn tí ó kàn sọ lórí afẹ́fẹ́ tí ó kàn no kó wá lọ́la ká lè sí apology yẹn ó dẹ̀ láǹfààní àti mú àwọn èèyàn dání tó bá ń bọ̀ ó láǹfààní àti mú àwọn èèyàn dání tó bá ń bọ̀ ọlọ́run àgbàdo kó nìkan má dá wa o kó má àwọn èèyàn dání o kó má dà pé èmi nìkan ni mò ń dá lọ but má máa àwọn ọ̀bọ débí o àwọn ọ̀bọ jẹjọ́ ń jọ gẹ̀dẹ̀ mọ́ mu wá sọ́fíìsì mi èmi ò ní gí o mi ò ní gí táwọn ọ̀bọ lè bà sí tán lè fò sí o àwọn èèyàn ni ó mú dání o àwọn èèyàn ni ó mú dání ẹnìkan kọ́mẹ̀ntì ń bí ipe 9:30 AM láàárọ̀ làwọn ló ní mítìn pẹ̀lú ọlọ́run ó dẹ̀ di 5 evening kó tó parí jọ fi mítìn wa tọ́lọ́run lẹ́ lọ́la náà kó tètè wá sọ́dọ̀ tiwa tó bá dọ̀tún la ò lè lọ join mítìn pẹ̀lú ọlọ́run so ti ṣáà wá lọ́la ká lè yanjú everything lọ́wọ́ kan náà. Assalamu alaikum warahmatullahi wabarakatuhu.